Yoruba, kashiyaniye. Ọmọ Yoruba, kakọ elédè. Ọmọ Yoruba, jẹ́ ká ṣeré. Ọmọ Yoruba, aṣọ Yoruba dùn wọ̀, èdè Yoruba dùn sọ, oúnjẹ Yoruba dùn jẹ, ọmọ Yoruba dùn fi ṣe ọ̀rẹ́. Ẹ̀yin èèyàn mi, ẹ kú dédé ìwòyí, ẹ sì káàbọ̀ sórí ètò wa ètò yín, ètò aládùn, ètò alárinrin, ètò ṢoGbédè. Ìṣọ̀lá lórúkọ mi, ó sì ní àwọn àlejò jàǹkànjàǹkàn tí wọ́n gbọ́ Yorùbá gan-an. Wọ́n wá bá mi kẹ́kọ̀ọ́, wọ́n wá bá mi rẹ́rìn-ín, wọ́n wá bá mi ṣeré. Lórí ètò yìí, a ní abala mẹ́ta. Abala kìíní, kí lo rí? Abala ìkejì, kí lo gbọ́? Abala ìkẹta, kí lo wí? Ẹ ní àǹfààní láti jẹ $2,000 tàbí kẹ́ jẹ mí lówó. Ṣóyé wa? Óyé wa. A ní ẹ̀rọ owó tí ẹ máa bá mi yọ owó, ẹ máa mú kíní tán pè ní ATM card, káàdì owó yín. Ẹ ṣeun. Tí àwọn bá sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá, èdè Gẹ̀ẹ́sì, ó lè jẹ́ Faransé, ẹ tẹ fèrè wájú yín lẹ́sẹ̀kẹsẹ̀. Tẹ́ ẹ bá tẹ̀, owó yín ni màá yọ. Táwọn náà bá sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá, ẹ gbọ́dọ̀ tẹ fèrè wájú yín. Ṣé ti ṣe tán báyìí? A ti fẹ́ bọ́ sí abala kí lo rí o. Onímọ̀ ẹ̀rọ wa, ẹ sún wa síwájú. Abala kí lo rí? Ní abala yìí, ẹ máa rí àwòrán tàbí gbólóhùn tàbí ọ̀rọ̀. Mo máa ṣàlàyé fún yín, màá sì bi yín pé kí lẹ rí. Ṣóyé yín? Kò lè gbogbo àwọn ìbéèrè yìí rọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ṣe máa ń sọ náà mọ̀. Ẹ sún wa síwájú. Kí ni Yorùbá fún detective? Ọ̀tẹlẹ̀múyẹ́. Ẹ máa ń pàtẹ́ wá fún wọn. Mi ìfojú di yín o, ọ̀tẹlẹ̀múyẹ́, bẹ́ẹ̀ ni ọ̀tẹlẹ̀múyẹ́. Ẹ máa ń fún wọn ní ìbéèrè wọn. Kí ni Yorùbá fún ìgbá? Yorùbá náà ni. Ṣùgbọ́n ní èdè Yorùbá, a máa ń ní orúkọ méjì tàbí mẹ́ta tá máa ń pè nǹkan. Bí erin ń sìn, a tún pè ní àjànàkú. Ìgbá, kí ni orúkọ míì tí àwọn Yorùbá máa ń pè ìgbá? Èso. Ẹranko ni. Kí ni orúkọ míì tá ń pè ìgbá? Ẹyin. Ẹ fẹ́ fún òyìnbó sọ Yorùbá. Ẹyin tó wà nínú ẹyin ọgbà. ẹyin tó wà nínú ọgbà. Ẹyin ọgbà. Yes. Ẹ kú iṣẹ́. Basically, what is that called again? Transliteration. Ẹ kàn gbé ẹ jọ ẹ fún wa ní ìdáhùn wa. Ìkàn. Nítorí ẹ̀wọ̀n ṣe máa ń ní pé ẹnu oníkàn láti ń gbọ́ pọ́n. Bẹ́ẹ̀ ni, ìkàn. Ẹ fún wa ní. Wọ́n sọ pé àwọn ò tí ì gbọ́ kinní yẹn rí, but èdè Gẹ̀ẹ́sì náà fi sọ. Wọn ò mọ̀ọ́mọ̀ ni, ẹ dáríjì wọn. Ọ̀rọ̀ yẹn pọ̀. Ẹ bá wa fi. Mi ò tí ì gbọ́ kinní yẹn rí. A gbé owó wọn sílẹ̀, ẹ ṣeun. Ẹ sún aṣíwájú fún ìbéèrè tiwọn. Dárúkọ ọ̀rọ̀ Yorùbá 6 tó wà nínú ìwé ìtumọ̀ ọ̀rọ̀ Oxford. Ìbéèrè wọn ni kò ń ṣe ìbéèrè. Ẹ má jẹ́ kára yín. Bọ́ọ̀ láti mọ̀ báyìí. Ifá. Ìwọ lẹ ti ń jẹ́ kan. Ṣé fáwọn mẹ́? Èmi ò bí ó lè wà ń bẹ̀ ṣùgbọ́n mi mọ̀ dájú pé ó wà ń bẹ̀. Ọlọ́run. Ẹ̀bà, ẹ kàn máa ń pè é. Ẹja. Ẹ̀bà wà ń bẹ̀. Mo ti ṣèṣì sọ fún yín. Ẹ̀bà bọ̀ 6 la fẹ́. 6. Ẹ̀bà. Oúnjẹ. Omi. Àkókò yìí ti lọ. Ọgbọ̀n. Ṣé èdè Gẹ̀ẹ́sì ni ẹ̀ ń sọ? No. Rárá. Ẹ bá mi jáwọ́ wọn wálẹ̀. Ló wà sọ. Fìlà. Ẹ tún máa ń jáwọ́ wọn wálẹ̀. Gèlè wà ń bẹ̀. Ẹ ṣeun. A ti sọ ẹ̀bà. Ẹja. Mo dẹ̀ sọ gèlè. Ẹ jọ̀ọ́, ẹ sún wa síwájú. Agbèrò. Ẹ̀bà. Ẹ sọ yẹn. Mo sọ ẹ̀bà. Jápa. Àdìrẹ. Agbádá.
gèlè. Mo ní gèlè. Ẹ mọ̀ ṣùgbọ́n ẹ fún wa mẹ́fà. Adarúkọ márùn-ún nù ẹ̀. Kò sí wàhálà, ẹ bá mi já owó wọn sílẹ̀, ẹ ṣeun. Ẹ sún aṣíwájú. Dárúkọ irú orúkọ 5 tí à ń fún ọmọ tàbí èèyàn ní ilẹ̀ Yorùbá. Òjò. Àwọn orúkọ nìyẹn. Irú orúkọ like types of names. So bí ẹ jẹ́ kí n fún yín lẹ́yọ̀ kan orúkọ àmútọ̀runwá. Now àwọn wo ló fall under orúkọ àmútọ̀runwá? Táíwò, Kẹ́hìndé, Òjó tẹ́ ẹ sọ, inú. Wọ́n sọ pé Thamani mo ti gbọ́. Ẹ bá mi yọ wọn sílẹ̀ wọ́n gbọ́. Ó yá. Orúkọ àmútọ̀runwá. Ẹ ti fún ẹ ní kan báyìí. Orúkọ oyè. Orúkọ oríkì. Kẹ́hìndé. Oríkì aago yín ti lọlẹ̀. Àbíkẹ́. No. Ó ti. Ẹ tún ti gbọ́ rárá yẹn. Owó tẹ̀lé gbàǹsẹ̀ ẹ tún ti jálẹ̀. Oríkì. Àkànkẹ́. Ó yá ẹ̀sùn aṣíwájú. Tẹ́rí báyìí orúkọ àmútọ̀runwá àbísọ oríkì wọ́n sọ orílẹ̀ orílẹ̀ ní ibi orúkọ ìdílé ìnagijẹ is nickname. Ó ti yé wa. Ó ti yé yín. Ẹ ṣe. Owó yín mà ẹ bá yín owó wọ́n sọ ẹ ṣe sà. Mo ti tẹ́ ẹ ń ṣọ̀tẹ̀ ẹ ṣe báyìí. Wọ́n sọ́jà wọ́n á já. Tòótọ́ ni ẹ wá rò pé tó ọba sọjá. Ẹ̀yin kàn ń sọ èdè Gẹ̀ẹ́sì lọ. Wọ́n ti sọ ilé ìbáyìí sí. Kí la máa ṣe báyìí? No. Ó yá ẹ̀sùn aṣíwájú. Igi gogoro má gún mi lójú. Àtòkèrè la ti ń wò. Kùṣẹ́. Àwọn míì máa ní pé àtòkèrè la ti ń wò, àwọn míì máa ní pé àtòkèrè la ti ń lọ. Àtòkèrè la ti ń. Ẹ jẹ́ á súnmọ́ wájú. Ká máa súnmọ́ wájú. Ẹ fún wọn ní ìbéèrè wọn. Wọ́n sọ kinní kan bẹ́ẹ̀. Ṣé kílẹ̀ tún? Tẹ́ ẹ bá gbọ́ dáadáa kílẹ̀ wá ń tẹ fèrè fún. Tẹ́ bá tún tẹ fèrè yẹn tó sàn kankan, owó yín máa wálẹ̀. Àti gbọ́. Kọ́ tó yẹ kẹ́ ṣe fún wọn nìyẹn. Owó wọn ní láti wálẹ̀ torí wọ́n tẹ̀ nígbà tí kò yẹ kẹ́. A ṣẹ̀ṣẹ̀ sọ fún wọn sí bá. Àti sọ fún wọn sí bá. Àti sọ fún wọn sí bá. Àwọn Yorùbá máa ń ní pé kinní kan kì í bá wọn ròde ìbànújẹ́. Kinní náà. Ẹ mọ̀ kinní nǹkan orin ni. Ìlù. Ẹ ti ń súnmọ́. Ẹ máa lọ ẹ máa súnmọ́ báyẹn. Ijó. Orin. Gángan. Ẹ máa lọ. Ẹ ti súnmọ́ ẹ máa súnmọ́ ẹ ti. Àkókò yẹn aago yín ó ti ń lọlẹ̀ o. Ẹ̀yin náà ẹ máa. Mo mọ̀. Ẹ má bínú. Kò sí ìbínú ẹ ti jẹ mí ní $200. Àbí ẹ̀rí. Orin. No, kò sí orin rárá. Ẹ̀rín. Ẹ̀rín ń bá wọn ròde ìbànújẹ́. Ó bẹ́ẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ràn ẹ̀bọ̀ kò wọlé tán. Ẹ jẹ́ ẹ fi hàn wá ṣẹ̀kẹ̀rẹ̀. Ṣẹ̀kẹ̀rẹ̀ kì í bá wọn ròde ìbànújẹ́. Kí lẹ sọ? Mo kàn fẹ́ sọ ni. Ẹ̀sùn aṣáájú. Àti dábàlá kí ló gbọ́ báyìí o. Abala kí ló gbọ́ yìí? Ìyá Wíládé. Bẹ́ẹ̀ ni. Abala kí ló gbọ́ yìí sìn? Ẹ máa gbọ́ ìlú. Mo gbọ́. Ẹ bá mi jọ́ wọn wálẹ̀. Ìwọ ló jẹ́ kí mo sọ. Ẹ̀ṣọ́ ẹ̀yin $10 ní ajẹ́ yín báyẹn. Tó bá ti san 300 wọn. Kò séwu. A fún yín ní $10. Kò séwu. Abala kí ló gbọ́ báyìí? Ẹ máa gbọ́ ìlù tàbí òwe tàbí nǹkan kan. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣiṣẹ́ mọ̀ ní ilẹ̀ Yorùbá a máa ń fìlù sọ̀rọ̀. Tẹ́ bá ti gbọ́ ìlù ọ̀rọ̀ là ń sọ. Ẹ dẹ̀ máa sọ nǹkan tẹ́ gbọ́ fún wa. Ṣóyé? Bẹ́ẹ̀. Óyé. Ẹ̀sùn aṣíwájú. Ṣé àwa? Ẹ̀yin ni. Eléyìí káwọn mọ̀. Ẹ jọ̀ọ́ ẹ fún wa ní Àṣàyàn. Ẹ fún aláṣàyàn.
ẹ jẹ́ á gbọ́ lẹ́ẹ̀kan. ẹ bá wọn ẹ̀kan tí bá ti sọ pé kẹ́ẹ̀dìmú. ẹ bá ń dìmú ẹ ṣeun. Ìkẹta ni. ìkẹta ni ẹ̀ka. Ìpàkọ́ onípàkọ́ là ń rí ẹni ẹlẹ́ni ń rí tẹni. bẹ́ẹ̀ ni wọ́n gbà ìpàkọ́ onípàkọ́ là ń rí ẹni ẹlẹ́ni ń rí tẹni. bẹ́ẹ̀ ni ẹ ṣeun jẹ́ti ẹkún lẹ́fẹ̀ẹ́ sún báyìí. owó wa máa gbé pẹ́ẹ́lí bẹ́ẹ̀ yẹn. owó yín ti ń gbé ó ti lọ ẹ ti ní $25 ẹ fún ọ ní ìlú wọn. Tá a bá mọ̀ ṣáà máa jó. ẹgbọ́n ẹ tẹ́tí sílẹ̀ o. ó dàgbé ẹ ti mọ̀ kí kò sí ẹ ti mọ̀ pé kò síbi tí kò sí ìta máa gbé gbà á lè gbà. àṣàyàn yín nìyẹn báyẹn. Bí ẹlẹ́jọ́ bá mọ ẹjọ́ ó. ẹ ń débẹ̀. Ìkẹta. ìkẹrin. Mo mọ. ẹ bá dùn mí ẹ ṣeun. Ibi tí a ti ń wọ ọlọ́kùnrán. ẹ lè sọ fún mi ṣé ìkẹta yẹn lẹ fẹ́ àbí ìkẹta ẹ̀sùn aṣíwájú wọ́n gbà nígbà tí wọ́n sọ àfiyẹ́jọba òun ṣàwúre ó fẹ́ jọ lọ́rùn ni nǹkan tẹ́ ẹ sọ nìyẹn. ìgbà tí mo gbọ́ nítorí àwọn ṣe ní kẹ́ ẹ ti ń débẹ̀ ṣùgbọ́n ẹ wá ní kẹ́ ẹ débẹ̀ tẹ́ ẹ gbé wa débẹ̀ wọ́n gbà ẹ jẹ́ kí owó wọn máa bọ̀ nílẹ̀ ẹ ṣeun wọ́n ti jẹ wá lówó báyìí -$300 ẹ wọ́n ti jẹ wọ́n kọ́ jẹ wá ju ẹ lọ -$500 ẹ ṣeun tẹ wọ́n. no ẹ ṣe ẹ ní nǹkan tá a fi sílẹ̀ ní ẹ ṣeun ẹ dúpẹ́ owó ìlú ọba. ẹkúṣẹ́ tẹ́bà wá rí sọlá ohun fi ń jò. ẹ fẹ́ rí àṣàyàn ẹ fún wọn láṣàyàn. ẹ bá wọn tẹ̀lé ẹ̀kan sí. ẹ ṣeun. kàkà kí gbajúmọ̀ ọjọ́ pọ̀ lọ ẹni tí yóò pa kànkàn fún yóò jáde. ẹni tí yóò pa kànkàn fún yóò jáde. kí ló dé. wọ́n gbà á. Wọ́n sọ dáadáa. gbogbo ọ̀nà tẹ máa fi ṣàyọ wọn lẹ̀ ń wá. bẹ́ẹ̀ ni wọ́n gbà ẹ ṣeun. ẹ̀sùn aṣíwájú. ìbéèrè tiwọn. ọkàn rẹ́rìn ni pé wọ́n ti mọ káwọn nígbà ẹ dẹ̀ fẹ́ gba tẹ̀kan. ẹ tẹ̀lé ọmọ Yorùbá ni ó máa ìlú yẹn máa. bẹ́ẹ̀ni. Ọ̀yá ẹ yẹ ká rí. ẹ fún ọ ní àṣàyàn. ìkejì. Nǹkan tó bá sọ la máa ṣe. ṣebí yìí sọ pé àwọn ló máa ṣe abala yìí àbí kí ló ń pè ìbéèrè. wọ́n gbà òní mò ń lọ ọ̀la mò ń lọ ìjẹ́ kí àlejò gbin àwùsá. báwo lẹ ṣe gbà á. ṣé ìwọ sọ fún yín pé tó bá kà á. lọ́sọ̀kan mi má sọ̀rọ̀ jù.
ẹni kẹ́kọ̀ọ́ máa sọ ẹ tí kò sọ ẹ ti jẹ wá ní. Ká má lọ sọ. owó wọn ti lọ sókè báyìí $500 ó jẹ wá tẹ́lẹ̀ ó ti wá di $300 báyìí ẹ ṣeun. a ti dé abala kí ló wí báyìí abala yìí mo fẹ́ràn rẹ̀ gan ìdùnnú mi ni nítorí pé mọ̀kẹ́ máa jẹ wá lówó sí. Òyìnbó Yorùbá la máa sọ báyìí. ní abala kí ló wí yìí ẹ mọ nǹkan tẹ́ máa ṣe ẹ máa ìfojúsùn yín ni pé kí ìkejì yín kó sọ ọ̀rọ̀ tó wà ní orí káàdì náà tí ẹ̀yin láì máa lo àwọn ọ̀rọ̀ tó wà ní ara káàdì náà ẹ lè máa sún wọn síwájú pẹ̀lú àwọn àmì ohùn tó wà ní ìsàlẹ̀ káàdì náà tàbí orí ọ̀rọ̀ náà. ẹ ní ìṣẹ́jú 5 ẹ̀wọ̀n náà ní ìṣẹ́jú 5 ṣùgbọ́n ìkọ̀ọ̀kan lẹ máa lò ìṣẹ́jú kan. bẹ́ẹ̀ ni ní ìṣẹ́jú kan ẹ gbọ́dọ̀ gba ọ̀rọ̀ orí káàdì 2 tẹ́ bá gba 2 owó yín á lọ sókè tẹ́ bá gba 4 owó yín á lọ sókè lẹ́ẹ̀mejì tẹ́ bá gba 3 ẹ̀kan nìkan lówó yín á lọ sókè ṣóyè yín bẹ́ẹ̀ ni ẹ ṣeun àgbọ́yé ẹnìkan máa ṣe 3 ẹnìkan máa ṣe 2 ẹ ti ṣe tán ẹ bẹ̀rẹ̀ ẹ ṣeun. Tẹ́ bá ti rí pé ó máa le ẹjẹ́ á sún síwájú o kàdé tẹ̀sí. tá a bá ní pé bíi kí ni gbogbo ilé. bí èèyàn súré ṣe nǹkan pé nǹkan ṣẹlẹ̀. Sáré. kí ló máa sọ pé ó ṣẹlẹ̀ pé ẹ̀sùn ìpàjáwìrì ló fẹ́ jẹ́ kẹ́ sọ. ní ẹ̀yà ara kí ló wà níbi ẹ̀gbẹ́ orí. Imú etí. bẹ́ẹ̀ni ẹ máa rọra ẹ ń ṣe báyìí. kí la máa ń kà. Ìwé. tá bá ń ṣe tá bá ní ìgbà wo ni wọ́n bí wa. Ọjọ́ ìbí. Ọjọ́ kíni. ẹ ti sọ ọjọ́ ẹyọ ẹ ṣeun. àwọn náà sọ. kò yẹ kẹ́ sọ ọjọ́ orí ló fẹ́ jẹ́ kẹ́ sọ. ẹni tó bá jùyàn lọ kí ni máa ń pè é. Àgbàlagbà. Dàgbà. ká ní pé ní ọkùnrin. àkókò yìí ti lọ ẹ ṣeun ẹ̀gbọ́n lọ́wọ́ ní kẹ́kẹ́ ẹ̀gbọ́n ló fẹ́ jẹ́ kẹ́ sọ ẹ bá ń dá padà síbí. ló bá tán o. Mélòó la jẹ. ẹ ti ṣe tán. ó wà ó lọ. ẹ gba ó dà kẹ́ ẹ gba ẹyọ̀kan etí ṣùgbọ́n ẹ gbà yòókù. ẹ ṣeun ṣé ti ṣe tán ó yá aago wọn ti bẹ̀rẹ̀ báyìí. A ní ọwọ́ wọ́n lè lọ bẹ̀ wọ́n jẹ́ níbẹ̀. ọwọ́ mélòó la ní? 5. Ah. 10. Ìka nìyẹn. Ọwọ́ 2. Méjì. Ẹ̀kan lẹ́gbẹ̀ẹ́. Wọ́n ti gbé yín débẹ̀ tán. Ẹ̀kan like. ẹ fún wọn ní ọ̀tún lọ́fẹ́ sọ apá ọ̀tún lọ́wọ́ 2. wọ́n sọ kíní kan pé. ẹ má bínú. So nǹkan tó máa ń fi sí ojú tó máa ń fi sí ojú tó bá ti ń ṣe tó bá ń ṣojú ẹ̀ tó bá ti ń lọ tó bá ń jáde tó bá ń ṣojú wàá fi síbi ojú ẹ̀ báyìí. Tìró. Wọ́n gbà á. Tínú ẹ̀ bá ń dùn. Wọ́n gbà á wọ́n sọ ojú ẹ máa tẹ̀síwájú. Àkókò yìí ti tán. Tínú ẹ̀ bá ń dùn. Aago ti tán àbí kí ló gbé gbogbo ẹ ti tán. Ṣé ẹ rí pé ẹ sọ ojú? Mo sọ ojú tó tán. Ẹ lè sọ ojú nítorí pé ojú wà ń bẹ ẹ ṣeun. Báwo ni màá ṣe sọ tìró tẹ́ ẹ sọ ojú? Ẹ lè sọ pé kí lẹ fi ń ríran ẹ ti sọ ojú báyìí wá ní kíní yẹn a máa ó ti yé wa ẹ máa gbéra yín débẹ̀ ẹ máa súnra yín débẹ̀ ni. Ṣé ẹ ti ṣe tán? Ó ṣe dáadáa. ẹ bá mi yọwọ́ wọn wọ́n sọ òkè lẹ́ẹ̀mẹ́ta mo gbọ́ ó dún dáadáa wọ́n ọ̀dẹ̀ sàn kankan. Nǹkan tó ṣe mo mọ ẹ̀yin ẹ má ṣe yọnu ẹ̀yin lẹ sọ òkè àwọn ọgbọ tẹ fèrè owó wọn lọlẹ. mo tẹ fèrè nígbà tí ó sọ pé ẹ bá ń yọ owó tiwọn náà. mo tẹ fèrè wọ́n ní ká má bínú. mo tẹ fèrè kẹ ẹyọ yẹn náà kẹ tó yọ tiwa. ẹ ti wá bínú báyìí. mo bínú tán o. ṣùgbọ́n ìgbà tí mo ń sọ yẹn àwọn náà tún sọ èdè Gẹ̀ẹ́sì so nítorí náà màá dáríjì yín fún ìyẹn ṣùgbọ́n ìkejì tó sọ yẹn a máa yọ.
ṣé ẹ̀gbọ́n kan tí mo sọ. rárá kò yé mi kò yé mo tẹ fèrè ó ti lọ Oya fún ele mo forí ẹ̀jì. kó ya gẹ́ra wọn ó ti gẹ́ra wọn mo forí ẹ̀jì. kó wá padà. ṣùgbọ́n ẹ máa tẹ́tí sí nǹkan tó ń sọ. ẹgbẹ́ owó wa padà sí òkè. ẹ bá ń gbé wọn padà sí $50. ṣé ti ṣe tán? àti ṣe tán. ẹ bá mi jẹ́ kí aago wọn máa yíyọ káàdì wá di. ṣé kí n bẹ̀rẹ̀? ẹ bẹ̀rẹ̀, aago tí ń lọ. nǹkan tó jẹ́ pé tó bá sùn o máa ń. àlá. ẹ bá ń ṣe. mélòó ni ìyàwó ẹni yìí bímọ? ẹ̀ẹ̀mejì. nǹkan tó máa ń dún rere. ẹ lè ṣe báyẹn, ẹ bá ń yọ. ẹ má bínú. ẹṣin lọ́fẹ̀ẹ́ sọ. nínú igbó ọ̀gá ni. kìnìún. ìmí ìkejì tó jọ. ẹ bá ń ṣe sókè bá. ìkejì tó jọ. orúkọ ìkànnà àwọn ọ̀rẹ́. àkókò yìí ti lọ. ẹkùn. ẹ ṣeun, ẹgbàá mélòó? méjì. ẹgbàá méjì, owó wọn lọ sókè báyẹn. ó ti di ẹ ṣeun ó ti di $75 báyẹn. ẹ ń gbìyànjú níbi ẹ ń gbìyànjú. a fẹ́ gbé wọn débi tí. à ń débẹ̀. ẹnìkan gbọ́dọ̀ ṣe méjì, ẹnìkan gbọ́dọ̀ ṣe mẹ́ta lẹ́ẹ̀mẹ́ta. ẹ ti ṣe méjì báyìí. ìkejì táwọn fẹ́ ṣe nù. ó yá ṣe ti ṣe tán ó yá. ok ṣé kí ni tó wà nínú igbó? ẹ bá yọ owó wọn sílẹ̀. ó yá. ok. kò yẹ kẹ má ka yẹn mọ́. kò yẹ kẹ má ka yẹn mọ́. kò yẹ kí ni. ẹ tún aago wọn bẹ̀rẹ̀. ẹ filẹ̀. kí ni nǹkan tó máa ń ṣẹlẹ̀ tí kí ni ẹ wá. omi bá ń yọ látọ̀run? ara. ẹ lè gba owó lérè alẹ́ ẹ̀ lè fara júwe. kí ló máa fi ń. ẹ lè fara júwe. kí ló máa fi ń. ìbọn. ọ̀bẹ. wọ́n sọ rárá ní èdè Gẹ̀ẹ́sì. mo ní ọ̀bẹ. ẹ máa yọ owó wọn kẹ́sì máa lọ ẹ máa lọ. ẹ máa lọ. ó yẹ kí n gbé wọn débẹ̀. ó tóbi ju ọ̀bẹ yẹn. ẹ tún ti sọ ọ̀bẹ. ẹ lè sọ bẹ́ẹ̀. ọ̀bẹ lílé. ọdẹ ni mo rí tí mo pè lọ́bẹ. ẹ má bínú. kí ló dé tẹ́ ṣe báyìí fún wa? ẹ má bínú. ẹ bá mi ṣe. ẹ jẹ́ ká gbowó máa kà á lọ. tó bá ti dé. owó wa kò pọ̀ jù báyìí. -$2,000. kò yẹ kó tó bẹ́ẹ̀ yẹn. ṣé owó wa pọ̀ jù bẹ́ẹ̀. ẹ má bínú. ọdẹ ni mo rí tí ṣùgbọ́n ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe sọ ọ̀bẹ yẹn tí wọ́n ti débẹ̀ ẹ sọ pé eléyìí tóbi ju ọ̀bẹ lọ ẹ kẹfí sún wọn débẹ̀ kẹra ní pé dòmí ẹ máa gbé wọn débẹ̀ tí ìṣẹ́jú àyà yẹn tó bá ti dé bí 20 kẹ́ bẹ̀rẹ̀ ẹ mú mi. 20. mo ò tí ì ṣe lé tẹ́lẹ̀. ẹ fọwọ́ bò ó dìgbà tó bá dé 20 ẹ máa nítorí pé ibi tí mo ti. ó sì yé mi. ọ̀ya. ìgbà wo ló wà ń lọ sí? ìgbà wo ló wà lọ sí bò? mo máa ń lọ lálẹ́. another. òru ló lẹ́gẹ̀ẹ́ sọ. ẹ̀ẹ́dẹ̀ ti débẹ̀ o. wọ́n sọ pé alẹ́ ọ̀rọ̀ mi fún alẹ́ àbí tó bá pẹ́ sí. ẹ ṣeun pé wọ́n. àwa ló kàn. ẹ̀yin ló kàn báyìí. ẹ bá ń yẹlé àti lo òru lẹ́fẹ̀ẹ́tẹ́kọ̀ sọ. àwọn ilé àti lò wọ́n báyẹn ṣe ti ṣe tán. ó yá. ẹ jẹ́ kí aago wọn bẹ̀rẹ̀ sí máa. níbo mo sọ rèrèrè
àwọn èèyàn máa ń ní nílé ẹranko ni. Ẹ ti sọ ẹranko. Ẹranko ni ọ̀rọ̀ tí ó wà lórí ẹ̀. Ẹranko ló fẹ́ jẹ́ ó kẹsàn. wà ní ojú ọ̀run. Sánmọ̀. Mm-mm. Ẹyẹ. ó máa ń Kí ló máa ń tàn. ṣe? ó máa ń tàn. Oòrùn. Ẹ tí ṣeun. ẹ bá rí nǹkan kan tẹ́ ẹ bá rí nǹkan yín tẹ́ bá fẹ́ sọ fún ọ̀rẹ́ yín ẹ máa ní ẹ ti. Sọnù. Mo ti sọ nǹkan nù. ẹja fìyẹn lẹ̀ ok. Pàdánù ló fẹ́ jẹ́ kẹsàn. tẹ́ bá ń lọ Ẹ sí ṣe ẹ bá ń já ọmọ wá sílẹ̀. tẹ́ bá ń padà lọ síbi tẹ́ ti máa wọ òfurufú kí lẹ máa gùn. Ọ̀nà. Òpópónà. tẹ́ kọ́kọ́ sọ yẹn Wọ́n ti sọ ọ̀nà. Wọ́n ti sọ ọ̀nà. Ọkọ̀ ojú ọ̀nà. Ojú ọ̀nà ló fẹ́ jẹ́ kẹsàn. Ojú ọ̀nà. kí ló ń ṣẹlẹ̀ ní. Ìyà. Àkókò yìí ti lọ. Ìwọ ní Nàìjíríà. Àgbà. Àwọn tó wá. ó máa tètè yé wọn. Àgbà ìbéèrè mẹ́rin. Àgbà ìbéèrè mẹ́rin. ojú ọ̀nà. Ẹgbà ojú ọ̀nà. Ìyà. Ẹgbà ìyà. àrà ọ̀run àti ṣàgbà pàdánù. Mẹ́ta lẹ́gbà. Ó yẹ kó agbépẹ́lú. Ṣé orílẹ̀-èdè Nàìjíríà kọ́ lẹ́yìn ń gbé ni ẹ̀ ń gbé lẹ́kọ̀ọ́? Àbí? bọ̀ tí mi ì bá sọ Nàìjíríà kò lè yé wọn. Àwọn míì jọrọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. mo mọ̀ but Ṣùgbọ́n lọ́wọ́ yìí. ọ̀rọ̀ yẹn a máa ń wí dáadáa. Wọ́n mọ̀ sọ̀rọ̀ mọ́. Ó ti tọ́. Ẹ bá mi já o. Owó wa ṣẹ̀ débi tó wà nítorí owó wa gbé pẹ́ẹ́lí nígbà tá a gba ìbéèrè. Tòótọ́ ni nítorí náà $50 wọ́n wà báyìí. Nítorí pé owó wọn gbé pẹ́ẹ́lí lọ sí 75 ó wá já padà sí. Kí ló ń sọ? wọ́n ní ọ̀rọ̀ èdè Gẹ̀ẹ́sì wo ni mo sọ tí ó wá fi já wálẹ̀ wá sí. Ó wá jẹ́ nǹkan bí mo sọ ń kọ́. Wọ́n bi wọ́n pé kí ni nǹkan tẹ́ sọ tí owó yìí fi já wálẹ̀. Wọ́n wá tuntun sọ. tí o kò yẹ kó. Kí ni ẹ tún sọ so. Bọ̀ owó wọn ni màá yọ ẹ ó yí àwọn ayọ ẹ tètè tẹ. Ẹ bá yọ òun kò sí títà lè lọ -2,000. mo máa dákẹ́. Ẹ má ṣe yọnu -2,000 láwà. Ẹ má ṣe yọnu kò sí títà lè lọ. Ó yá ẹ ti ṣe mẹ́ta báyìí. bọ́ọ̀lù lè wá sílẹ̀ náà. ṣùgbọ́n. Ó yá ẹ jẹ́ ṣe. Ṣé ti ṣe tán? Ẹ jẹ́ kí agbọ̀n bẹ̀rẹ̀ sí ní tata ni wọ́n yọ yẹn. Tí ẹni tó bá ń lọ sí ibi tó ti ń gbé ara. ilé ìwòsàn. No. Ẹ máa tẹ̀síwájú jù bẹ́ẹ̀ bá yọ owó. Ibi tó ti ń ṣe ara so ara máa wá gbé ara fúngbà tó pọ̀. Ó dàgbé gym wọ́n fẹ́ sọ ṣùgbọ́n strength ni wọ́n ń try láti kẹ̀kẹ́ sọ. Mo fẹ́ bẹ̀rẹ̀ láti bẹ̀ kí wá lọ síbẹ̀. Ẹ̀wọ̀n ẹgbẹ́ wọn débẹ̀ ṣùgbọ́n. So ìjọ tó bí mi ìgbà wo ló bí mi? ọjọ́ ìbí. Ọjọ́ ìbí kò ń ṣọjọ́ but. Àbí kí ló dé náà? Ẹgbẹ́ o. Àkókò ti tán, ó ti lọ. Ẹ ṣeun. Ó yá, ẹ ti ṣe tán. Tẹ́ bá rí pé ó máa le fún mi, ẹ jẹ́ ká máa tẹ̀síwájú. Mọ́ ṣe yọnu. Kí ni àwọn ọmọdé fi máa ń ṣeré? Ẹ yọ káàdì yẹn oníṣeré. Ẹ bá kúkú sọ fún wọn pé ìyẹ̀pẹ̀ ni. Ó dà pé ìyẹ̀pẹ̀ ló fẹ́ jẹ́ kẹ́ sọ. Kí la máa tán bá ti bí wa kí la máa ń ṣe. Bóyá kẹ́ fọwọ́ yín sápò ọwọ́ yìí. ẹ ṣàpèjúwe dáadáa. Kí la máa ń ṣe pé àtà máa pe àwọn èèyàn wá tán máa bá wa ṣe. Kó mọ. Fún ara wa. Ọjọ́ ìbí. Bẹ́ẹ̀ni ọjọ́ ìbí. Tí n bá ní tí mo fẹnu mi sọ̀rọ̀ bọ̀
mo fẹ́ nú mi sọ̀rọ̀ ó dẹ̀ pariwo. ariwo lọ́tọ́ yẹ kẹ́ sọ o. kí ni ẹ́? obìnrin. obìnrin wọ́n ti gba méjì báyìí ó dà kó ti gba méjì. kí la máa ń tàn? iná. orúkọ kejì táwọn ìyá wa máa ń pè. òṣùpá. orúkọ kejì. ẹ dé ìmọ̀ọ́dé bẹ́ẹ̀ pẹ̀lú. dòdòdò. àkókò yìí ti tán tipẹ́tipẹ́. àtùpà lọ́fẹ́ jẹ́ kẹ́ sọ. àtùpà. a sì gba méjì. ó ga gan ṣùgbọ́n ẹ gba méjì ṣùgbọ́n nígbà tẹ́ ẹ gba méjì yẹn ẹ sọ èdè Gẹ̀ẹ́sì owó yẹn so ó balance. owó yín máa padà sókè ẹ bá a sọ di $50 ẹ ṣeun. ẹ fẹ́ ṣèdè Gẹ̀ẹ́sì bẹ́ẹ̀. ẹ̀yin báyìí ẹ fẹ́ ṣe ìkẹrin. ṣùgbọ́n kó má jìnnà sí ẹnu yín o kí ṣùgbọ́n má jìnnà sí ẹnu yín. ẹ̀kan. nítorí pé ẹnìkan máa ṣe mẹ́ta ẹnìkan máa ṣe méjì ẹnìkan ò lè ṣe mẹ́rin. àti gbọ́ àti máa sọ pé àti gbọ́ má sọ. ó yá ẹ bẹ̀rẹ̀. kí ló lọ ṣe ní ilé ìwé? mo lọ kàwé. kí ló máa ń pè é? orúkọ míì tó máa ń pè é. ẹ fún wọn ní ohun ẹ gbé wọn débẹ̀. domi. ilé ìwé mo mọ ó dàbí ìlú yẹn tá wá lọ ní Nàìjíríà. ẹ má náwó mo mọ̀ kí Nàìjíríà sí bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n. kí ló máa ń pe ìlú yẹn tá wá lọ ní Nàìjíríà tó máa ń lọ. sọ kejì ẹ. ẹ̀kọ́ yẹn ṣùgbọ́n owó yẹn tẹ ìgbà ń sìn wọ́n sọ so ẹ máa tẹ̀síwájú tẹ̀síwájú. wọ́n ní pé ẹ̀kọ́. Èní, ọ̀la. ẹ ti sọ ọ̀la ẹ lè sọ ọ̀la ọ̀túnla wọ́n fẹ́ jẹ́ kẹ́ ẹ sọ ṣùgbọ́n wọ́n lọ sọ ọ̀la. I didn't see that. You didn't see that. ó ti lọ fà. ẹ ṣe tẹ wá. ẹ ṣe tẹ gbé wá. aago wọn ẹ jẹ́ kó. síbẹ̀ sí nǹkan tó bá ń sọ. tí a bá fún ọmọdé ní nǹkan ìjẹ tó bá jó kí nìyẹn farahàn? inú ẹ̀ dùn. wọ́n sọ dùn náà wá wọ́n sọ dùn. ní ilẹ̀ Yorùbá ọ ní ìjọ àwọn ní aláwọ̀ funfun kí ni nǹkan tó máa ń ṣe yẹn tí wọ́n máa ń ẹ má ṣe báyìí tí inú wọn máa ẹ gbé wọn débẹ̀ pẹ̀lú ohùn orin dòdòmí tí gbogbo wọn máa wọ nǹkan tó ṣe àwọn ṣọ́ọ̀ṣì aláwọ̀ funfun. ṣọ́ọ̀ṣì a máa filẹ̀. mi ò mọ̀. àjọ̀dún lọ́bẹ̀ jẹ́ kẹ́ sọ. tí mo bá fẹ́ sọ pé mi ì fẹ́ ṣe nǹkan kan àwọn eléyìí ti ṣe wọ́n ti sọ. àkókò díẹ̀ ti lọ àti gbàgbé kí ló lọ́bẹ̀ jẹ́ kẹ́ sọ rárá lọ́bẹ̀ ṣùgbọ́n báyìí máa gbé yín débẹ̀ mi wá mọ̀ wọ́n fẹ́ gbé yín lọ challenge gbọ̀nà Bódìjà lọ. ẹ ṣeun ẹ wo àwọn wà ní kí náà gbọ́ $25 ẹ̀yin wà ní $2,000. àmọ́mọ́ ṣe kò fi jẹ́ kó dùn. ṣùgbọ́n ẹ wà ní ṣì ní $2,000 tó máa fún yín ẹ jẹ mí ní owó. ẹ ṣeun. rí ó gara. mo dúpẹ́ pé ẹ wá ẹ ṣeun gidi gan ẹ ṣeun tẹ ẹ wá mo dúpẹ́ ẹ má gbàgbé owó mi o ẹ ṣeun. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú yín. orúkọ mi ni Dámilọ́lá ọmọ Adékúnlé. Ibo lẹ ti wá lórílẹ̀‐èdè Nàìjíríà? Ìlú Èkó ni mo ti wá. Ìlú Èkó ìyẹn náà dáa kí lẹ ń ṣe fún iṣẹ́? mo mọ bá ṣe ń sọ ní Yorùbá. ẹ ṣàpèjúwe tẹ́ ẹ bá mọ orúkọ ẹ.
technology. I'm sure to lose gbogbo already, so. So, okay, be tech babe. Okay. Tech girl. Mo ti gbọ́, okay, tech girl. Kí ni iṣẹ́ tẹ orúkọ yín? Èmi náà mo ń ṣe iṣẹ́ tó ń ṣe. Kò sí bí tẹ̀lé lọ, màá lọ sí ọ̀sán lọ́wọ́. Bá sọ ìbò látẹ̀ ní dọ̀la. Nǹkan tó ń technology. Technology. But orúkọ mi ni fóònù orúkọ mi Olúwakẹ́mi. Bẹ́ẹ̀ni. Wọ Kẹ́mi. Ìgbàgbọ́ orúkọ yín. No, kò ṣe Yorùbá. Kò ń ṣe Yorùbá. Ọmọ tó. Posh. Kẹ́mi no, kí ni orúkọ surname náà ni? Amúṣàn. Amúṣàn, Kẹ́mi Amúṣàn. Ibo lẹ ti wá? Ọ̀ṣun. Ọ̀ṣun state. Ìlú Ọ̀ṣun. Ìlú Ọ̀ṣun. Òṣogbo. Orúkọ mi ni Adédayọ̀. Ọmọ bàbá Adélékè. Ẹ̀yin tí mò ń ṣe mi ò mọ bí màá ṣe ṣàpèjúwe rẹ̀ ṣùgbọ́n àwa la máa ń bẹ̀rẹ̀ nǹkan. Ẹ̀dùn náà ìgbà tí mo sọ pé ìlú Ọ̀ṣun ìpínlẹ̀ Ọ̀ṣun ló yẹ kí n sọ nítorí pé state ìpínlẹ̀ ni city ni. Mo fẹ́. Ẹ̀yin tẹ̀lé sọ correct lẹ́fẹ̀ẹ́. Oh my God, ẹ jọ̀ọ́ ẹ má bínú, ẹ tẹ̀síwájú. Àwọn tó máa ń kọ́ nǹkan wọ́n sì máa ń ṣe pẹ̀lú àwọn tó ń ṣe ètò nínú afẹ́fẹ́. Nínú afẹ́fẹ́ tí bá ń gbọ́ yín dáadáa tí wọ́n ń rò cloud engineering lẹ́fẹ́ sọ ìmọ̀ ẹ̀rọ. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ni. So cloud infrastructure engineer. Àwọn tó máa ń kàn ní bricklayer. Ẹ ní ìdòwò yẹn fún wa. Owó tí ti lọ. Ibo lẹ ti wá náà ṣe ti sọ. Ọmọ ìlú Ìbàdàn ni mí. Ọmọ ìlú Ìbàdàn. Ìyẹn náà dà. Nípínlẹ̀ Ọ̀yọ́. Ìpínlẹ̀ Ọ̀yọ́. Lórílẹ̀-èdè Nàìjíríà. Wáyé Canada. Ibo lẹ́yìn tí wá. Orúkọ mi ni Olúwatóbi ọmọ bàbá Olíìdé. Bẹ́ẹ̀ni. Mo wá láti ìlú Ògùn. Ìpínlẹ̀ Abẹ́òkúta. Ìpínlẹ̀ state. Ìpínlẹ̀ Ògùn. Bẹ́ẹ̀ni. Ìlú Abẹ́òkúta. Ẹ ṣeun bẹ́ẹ̀ni. Ìlú Abẹ́òkúta. Nǹkan tí mò ń ṣe fún iṣẹ́ kí káràkátà owó tí à ń ná ní gbogbo orílẹ̀-èdè. Trading. So you buy and sell currency. Be trading náà ni. Ẹ ṣeun. Káràkátà. Àti èkólẹ̀ rẹ̀ ti wá sí orí ètò àyí. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣeun. Ìjọ́ wọn lè ń padà sí orílẹ̀-èdè Nàìjíríà. Ṣé ọ̀sẹ̀ tó ń bọ̀ àbóṣù tó ń bọ̀? Ọ̀sẹ̀ kẹrin láti òní. Ọ̀sẹ̀ mẹ́rin látòní. Yeah. Bẹ́ẹ̀ni. Wọ́n ní yeah. Ẹ máa já wọn wálẹ̀, ẹ ṣeun. Ẹ ṣeun. Àfìgbà tá gbé dọ́là mẹ́wàá lọ. Kò burú. A tún ti ṣètò ní o. Adúpẹ́. Bẹ́ ṣe mọ̀ mo ìgbọ́ Yorùbá jù wọ́n lọ. Nítorí náà tí a bá sọ nǹkan kan tí a sọ dáadáa bí ọmọ Yorùbá kẹ́ bá fìfẹ́ fi sí abala àríwísí. Adúpẹ́ ojú àtúntò rárí. Ẹ ṣeun.